Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ẹni fọwọ́ alẹ̀ tó bá fi kàn lè lala. Ó parí ilé ohun tó bá fi sílé. Ìṣe ló yẹ ká kí congratulation. Ó máa kú oríire ṣàyìnà o. Ayé má kọ̀ ọ̀kan lọ́mọ. Ó bàbá Yusufu mi. Irú lẹ́bọ̀ ọkọ̀ yẹ ṣàìdá mi, ṣe bọ́ wọn lọ́run lọ fún kì í máa ṣe yan. Màá gbọ́ bí mo ṣe wí, òjò ń po dídẹrẹ́ yà lóko yọ. Wọ́n ṣe bọ́ wọn ṣọ́bà jẹ́ bàbá ńlára. Irọ́ ni wọ́n ń pa ọmọ ní fowó ṣe. Ṣàìdá mo kí ẹ ti ẹ̀ àtọ̀, èrè lọ́lọ́jà jẹ́. Ọlọ́run ìgbà ènìyàn. Àdáṣe ní ìmúlò ìgbà ògbọ́dọ̀ wú ní. Wọ́n wáyé fújì àrẹ́bá mi. Ṣàìdá mi ṣìnà òun ni màá ń dúpẹ́. Lọ́wọ́ gbogbo tẹ̀bí tara, ọ̀rẹ́ òjúlùmọ̀. Tẹ́ ẹ fàṣọ ìtẹ́, tẹ́ ẹ fi yíhun lára lọ́jọ́ òní o. Onírúurú ayọ̀ báyìí, á kárí gbogbo wa. Ṣàìdá mi ṣìnà ọ̀kan lọ́mọ. Èrè lọ́lọ́jà jẹ́, èrè lọ́lọ́jà jẹ́ òjìjẹ́. Èyàn tó láwọn bá bá mú, ọmọgbọ́nla tó bá fowó ra alẹ̀ tó fi ń kọ́lé. Ó pèrò ń gbọ́dọ̀ síra ẹ̀ ní ọmọ ní fowó ṣe. Torí pé lọ́jọ́ ọjọ́ kan, a máa rapá, a máa rẹsẹ̀ ọba ní fowó ṣe, ohun tó bá ṣe sí ilẹ̀ ló máa dé bá. Wọ́n ń bẹ̀ kó kọ́lé, ó ń bí bí alágbá, ó ní kán ṣe ló ṣe báwọn kọ́lé. Jáyé díẹ̀ jọ. Èèyàn tó jayé jù wọ́n máa ní kó owó ṣe òwe ẹsẹ̀ tó pẹ́ láyé. Bí ò bá ní ti gbẹ́sẹ̀ lé, akọ ìyá ni ó jòlú ààrẹ o. Gbogbo èyí tẹ́ wá fowó ralẹ̀ tẹ́ ẹ kọ́lé.
níwájú ọlọ́run làdúrà yẹn ṣe gbà wọ́n. Ó ṣe yàrá méjì ló bá kọ́. Ó ṣe kíṣìnì bí ọgbẹ́ ń dáná. Ó ṣe balùwẹ̀. Àbìdàgbé ìṣèyọ́. Olúwayé èkújì jí ẹni. Agbákẹ́rẹ́ ló fi ìṣọ̀kojú jí ẹni. Ọmọ ẹni òṣèlú bẹ̀rẹ̀ káfí lẹ́kẹ̀ sí di ọmọ ẹlòmí. Tẹ́ni àràbà mi. Mo wá gbàládùúwà irú ọjọ́ ìní. Gbogbo ẹni tó dúdú sí ìṣìnà ọkọ̀ lọ́mọ. Torí wọn bá wá bí. Ire tó pọ̀ ọlọ́run tó pín fún gbogbo wa àti àṣẹ. Gbogbo ẹni tó ti kọ́, a ò ní pákó gbàǹjo, a ò ní fi gbẹ́ta ire wá sí ìwúrí ọmọ nígbà owó ṣe. Èyí tá a bá ṣe nígbà egungun. A máa rí òun jẹ nígbà ẹran. Yóò bá sápára wá sí ìwúrí ilé. Wà á máa gbowó lé ẹ̀ wà máa yẹ fọ́jà. Èèyàn tó fowó ra ẹ̀ tó fi kọ́lé. Ara ìlú ṣe lọ́ṣọ̀ọ́. Oníyàrá méjì. Ó ti di lálọ́ọ̀dù ọba nígbò owó ṣòro ẹsẹ̀ ẹ̀kọ́ máa ṣàkọ́ni. Kò tó yẹ bí ó pápá ẹ̀ òní rí kí wọ́n máa sọ òun. Kókó yèmí ó pẹ́. Kókó yèmí ó pẹ́ pàyé òní rí kí wọ́n máa sọ òun. Kókó yèmí ó pẹ́ pàyé òní rí kí wọ́n máa sọ òun. Kókó yèmí ó pẹ́. Kókó yèmí ó pẹ́ pàyé òní rí kí wọ́n máa sọ òun. Ọlọ́run ló ṣe ìdálì kí ló wá ti jẹ́ ooo. Ẹ̀sìn fún sọ̀rọ̀ ìyẹlé tó bá rẹ̀ kódà. Ṣé Ọlọ́run ló ṣe ìdálì kí ló wá ti jẹ́? Ẹ̀sìn fún sọ̀rọ̀ ìyẹlé tó bá rẹ̀ kódà. Ẹni orí bá ti dá kò ṣe farawé o. Ẹ̀wọ̀n sì ń sọ̀rọ̀ ní Elédùmarè kódà. Ẹni orí bá ti dá kò ṣe farawé o. Ẹ̀wọ̀n sì ń sọ̀rọ̀ ní Elédùmarè kódà. Aláwọ̀ gbọ́dọ̀ jáde kí ló wá kí n yẹ. Ẹ̀wọ̀n sì ń sọ̀rọ̀ ní Elédùmarè kódà. Ó láwọn gbọ́dọ̀ jáde kí ló wá kí n yẹ. Ẹ̀wọ̀n sì ń sọ̀rọ̀ ní Elédùmarè kódà. Ẹ̀yìn rí kankan. Èèyàn tó bá ń tẹ pápájá lọ́jọ́júmọ́ wá sí ìlú tí ó dáwọ́ ọjọ́ dúró. Ó tẹ pápájá kí ìṣọ̀lẹ̀ lójoojúmọ́. Ìṣe ni ó máa ṣàlékún oore. Gbogbo bó ṣiṣẹ́. Ẹ ò ní ṣubú dànù. Ó wọ Ọlọ́run ọba. Ọlọ́run wá bá yín parí owó jọ. Dúró. Làá máa fowó ṣe wàásù àbínú. Ọkọ ló bọ́ sí ìlọ lórí ìpa òdúpẹ́. Mo fẹ́ lẹ́yìn sórí ọpẹ́. Torí ọgbọ́n ló lè wàásù àyè. Ẹ̀wọ́n jẹ́ ń sọ̀rọ̀ síbi tó tọ́ sí. Ìbá lọ ọmọ ọba ìbẹ́ níyàn. Ọlọ́run ọba ọba lè rí léṣe o, ẹlẹ́bùrú kẹ́. Mo pẹ́ tí tóbi fún ẹ, ìwọ lọ́run ọba. Mo tẹ̀lé
tẹríba fún ẹ ìwọ lọ́run. Gbogbo pẹ́ ló yẹ, gbogbo pẹ́ fún ẹ ìwọ lọ́run. Ẹ̀dá dàbí ọlọ́run ọba láyé bí. Gbogbo ẹ̀dá bá dàbí ọlọ́run ọba wò ní rọ̀jò. Ẹ̀yin kọ́ lọ́lọ́run, ẹ̀yin kọ́ lọ́lọ́run. Ẹ̀yin kọ́ lọ́lọ́run tó fẹ́ mi sáyé. Ẹ má sọ̀rọ̀ bí Elédùmarè, ẹ̀yin kọ́ lọ́lọ́run. Ọmọ ọlọ́run là wá. Ọlọ́run bá ti ṣèlérí. Òun lẹ́ni tó bá gbà fún wọn lọ́run ọba ní mímọ́. Ó wá pa fàfọ́nì bọ̀ wọ́n máa ní fowó ṣe. Ẹni bá gbọ́ ìṣẹ́ni ọlọ́run bá bá kẹ́. Ọlọ́run bá tún ṣèlérí. Ó lóun wá ṣoore má bú dẹ̀bù wá ṣe fún olúwa rẹ̀. Ọ̀tá mi máa yọ̀ bí ó máa ní fowó ṣe. Ẹ ò lè pa kádàrádà nílé ayé bí. Ẹ̀kọ́ pẹ́kọ̀ yìí máa dùn ara bá bí. Oyin ti ládùn tẹ́lẹ̀ wá sí máa ń gbé. Èrè òní kú sínú bò, àìlọ́pẹ̀ òun èwo ní sá. Ìfọ̀láwò ìgbà ènìyàn, àdáṣe ní ìwọ̀n àgbègbè. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.